àwọn Ìjẹ̀bú sọ pé ọba kọ́ náà fi ń yan Ifá kọ́ náà fi ń yan ọba tiwọn o. Ọba tó pẹ́ jù ní South Africa ní South West wa yìí ni o ti rí. bí ọba Síkírù Àwùjalẹ̀ orí tó máa dádé nínú Àgògòdẹ ló ń gbé. Lágbájá tẹ̀lé kádà fún ẹ̀ ká wò bó ṣe ń ṣe, kí ló ti ṣe sílùú, báwo ni ìwà ẹ̀, ṣé kò jalè rí, báwo ló ṣe ń ṣe nípa àtọmọ bíbí, tí ó fẹ́ yàwó tí ó bímọ, báwo ni àwọn ọmọ ìgbésí ayé ẹ̀ iṣẹ́ wo ló ń ṣe gan. Àkàlà láwo àtẹ̀gbà bígún bá ṣeré bígún bá ṣe bí níṣẹ́ là ń fọwọ́ gbalẹ̀ jí. Ẹni pé kan máa lò lẹ̀. Ẹni pé kan máa lò lẹ̀. Ẹni pé kan máa lò lẹ̀. Ìwọ̀ríwọ̀ wo lóhùn ẹgbẹ́ wa. Ẹni pé kan máa lò lẹ̀. ẹni pé kan máa lò lẹ̀. Ẹni pé kan máa lò lẹ̀. Ìwọ wo Ìwọ̀ríwọ̀ wo lóhùn ẹgbẹ́ wa. a kì í torí gbígbó ká pàjá. ẹ kú dédé àsìkò yìí ní gbogbo bíi kíbi tẹfọ́n láǹfààní láti máa wo ìkànnì yìí tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ yín rèé lẹ́ẹ̀kan sí ẹ ṣe ń darapọ̀ mọ́ ìkànnì yìí, ìkànnì Lovers Arena TV nìkànnì tí ẹ já sí yìí, mo rọ̀ ọ́ bá mi subscribe sí gbẹgbẹ́ rẹ̀ ohun ọ̀rọ̀ àmàgbé kan níbẹ̀ táwọn oníbàá máa pè ní notification bell bá mi tẹ̀ bá ti tẹ̀ tó ń kọ́ yóò gbọ́ option mẹ́ta kan wá ìtúndẹ́lẹ́kẹ̀ ohun tí option a lí àti lí oníkó bá mi tẹ̀ tí o bá ti tẹ̀ tán mo rọ̀ ọ́ yọ̀ǹda rẹ̀ ó láǹfààní láti máa wo ìkànnì yìí ní gbogbo ìgbà tí ìtàn bàbá ti ń jáde. Mo sọ fún yín ní àná àti ní ìjẹta wípé díẹ̀ lẹ gbọ́ lẹ́nu ọba tí a fi hàn yín ní ìjẹta yẹn wípé àṣírí ìkọ̀kọ̀ tó wà láàrin bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tí bàbá yìí sọ nípa ẹ̀ àti Àwùjalẹ̀ àná àti K1 the ultimate tó líǹkì ẹ̀ papọ̀ mọ́ra wọn díẹ̀ lẹ gbọ́. Ní báyìí mo tuntun lọ sí ìlú Abẹ́òkúta o, ibẹ̀ mo ti wá bá bàbá wa èèyàn wa tí gbogbo wa mọ̀ pátápátá ìyẹn ní gbogbo àgbálá ayé, bàbá wa Ifá Tántálá. Bẹ́ẹ̀ bá gbàgbé wípé bàbá yìí á máa sòótọ́ ọ̀rọ̀ torí pé bàbá yìí àti Ifá ọ̀rọ̀ tí bàbá yìí bá sọ òótọ́ ni, àmọ́ ẹnu nìkan lẹ́ẹ̀ ti gbọ́ gbogbo ọ̀rọ̀ wọ̀nyí. Lẹ́ẹ̀kan sí Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́rìn náà ni orúkọ mi, èmi á máa pera mi ní the youngest presenter. Ẹ má sì ṣe gbàgbé wípé ọmọ Ìjẹ̀bú ni mí, ọmọ ìlú Arẹ́yẹ àròkò apádà àròkò tó ń kọ́ ọ̀rọ̀ ọ̀rẹ́ mi wọ́n sọ pé ẹyẹ fò lọ, ìtumọ̀ rí pé ó ti já ti yé yín. Ẹ o ní ọ̀dọ̀ bàbá wa Ifá Tántálá ibẹ̀ la wà báyìí. Màá fẹ́ kí bàbá yìí dárúkọ ara wọn àti pé iṣẹ́ wo ni bàbá ń ṣe. Ó ṣe àtọkùn,
Orúkọ mi ni olóyè Ifágbéminíyì Àtàndá Òkú aka Ifá Tántálá. Èmi lolúwo fáwọn gbogbo Ẹ̀gbá. Ifá babaláwo ni mí nílùú Ẹ̀gbá àti ní káàkiri àgbáláyé tó gbé ọmọ mi sí. Babaláwo ni wọ́n mi, babaláwo ni ọmọ mi. Ó ti yé yín, iṣẹ́ babaláwo ni mò ń ṣe. Mo dẹ̀ ti ń jẹ́ olóyè nílùú, mo jẹ́ olórí ajé ìlú, mo jẹ́ olúwo ìlú, ṣùgbọ́n olóòṣà náà ni mí tó jẹ́ tìbílẹ̀, tí ó jẹ́ pé gbogbo tí mo gbé dání mi gbọ́dọ̀ máa ṣe òótọ́. Bàbá wa gbà. Àmì o, ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu bàbá wa Ifá Tántálá yìí. Bàbá, awuyewuye kan ló ń jà lórí íńtánẹ́ẹ̀tì láti bí ọ̀sẹ̀ méjì lọ sẹ́yìn, níbi tí a ti gbọ́ wípé K1 the ultimate táwọn náà fẹ́ jíde dupò ọba ìyẹn nílùú Ìjẹ̀bú, ìyẹn ipò Àwùjalẹ̀ nílùú Ìjẹ̀bú. Ní gbogbo ìgbà tí àwọn ọmọ oyè ti ń jáde síta wípé àwọn náà ń kọ́ o, àwọn náà ní interest láti di ọba Àwùjalẹ̀, ẹnìkan kan ò gbọ́ kankan. Àmọ́ nígbà tí ó di dádì mi K1 the ultimate tó bá di pariwo wá tàbí kí n ká ti gbọ́ pé pẹ́pẹ́ sí o, bàbá yìí yóò jẹ ọba nílùú Ìjẹ̀bú. Lákọ̀ọ́kọ́ náà, màá kọ́kọ́ béèrè ìbéèrè yìí. Mo gbọ́rọ̀ kan lẹ́nu ọba kan ní ìjẹta, máa gbé ọ̀rọ̀ yẹn sórí íńtánẹ́ẹ̀tì. Dó àwọn fans ní kọ́mẹ̀ntì gan lórí ọ̀rọ̀ yìí wípé ṣé lóòótọ́ ni ṣá, máa fẹ́ kí ẹ tàn mọ́lẹ̀ sí torí pé àwọn náà máa ń wo African Magic Yorùbá. A gbọ́ wípé ọba àná Síkírù Adétọ̀nà Àwùjalẹ̀ kọ́ ni ọba tọ́ sí, àmọ́ nítorí wípé bàbá yìí kàwé lọ́pọ̀lọpọ̀, wọ́n wá ní kí wọ́n sọ pé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ sọ wípé kí wọ́n lọ fa bàbá yìí wá láti òkè òkun tóun kó wá jọba, wípé kò ń ṣe ẹ̀gbọ́n ẹ̀ tó ń ṣe bàbá nílẹ̀ kó fà sórí ipò yẹn torí pé kò kàwé. Lákọ̀ọ́kọ́ mo gbọ́ wípé wọ́n ní tí ọba kan tó bá jẹ tí Ifá ọba mọ̀ pé ìlú bẹ́ẹ̀ kì í tó ọ̀rọ̀, kí lóòótọ́ ni bàbá? Àdúrà wa gbà, ó ti kó nǹkan méjì papọ̀. Àwọn Ìjẹ̀bú sọ pé ọba kọ́ náà fi ń yan Ifá kọ́ náà fi ń yan ọba tiwọn o. Ẹ̀ka kọ́ dìyẹn mú pé Ìjẹ̀bú sọ bẹ́ẹ̀ o, wípé ìdílé ni àwọn ń gbé ètò àwọn sí, pé àwọn ló máa ṣe script fún wọn, àwọn pé lágbájá báyìí ni ọmọdé bàbá ìtàn á bá àrọ̀bá, àrọ̀bá ni bàbá àtàn. Ewu táwa gbọ́ nínú ìtàn ni wípé bàbá tó bí bàbá Síkírù òun lọba kàn lóòótọ́, bọ̀tí bàbá ẹ̀ kò fi bẹ́ẹ̀ sí olóòótọ́ níbẹ̀. Ọmọ ìwà ti wà nílùú òyìnbó tó ti kàwé, tó jẹ́ pé ọ̀jọ̀gbọ́n ni, ó jọmọ kékeré ọ̀dọ́. Ìgbà àti yẹn dẹ̀ náà tètè ń ti ọwọ́ bọ àṣà àti ìṣe wa, táwọn olóṣèlú ti ń ti ọwọ́ bọ àṣà àti ìṣe wa nígbà ayé Western region. Ó ti yé yín, òun ló fà tí wọ́n fi lọ pe ọmọ yẹn wá láti gbé yín bọ̀. Bóyá ẹ̀gbọ́n ẹ̀ ni o, bóyá ẹ̀gbọ́n bọ̀tí bàbá lèmi gbọ́ nínú ìtàn. A dẹ̀ rí pé ọba ayé ọ̀gbẹ́ni àti kékeré ní ti kékeré jọ ọba tó pẹ́ jù ní South Africa ní South West wa yìí mi ò ti rí. Bí ọba Síkírù Àwùjalẹ̀ ṣàpè ó tù lára ni ó ṣe pẹ́ age of 25 kan náà ló jọba náà. Ó dẹ̀ kú ní age of 91 àbí 90 kí ló kú, bí 86 kan ló kúrò bí 88. Ṣé wọ́n pa kò yẹ ọ nìyẹn, ó fi 50 plus yé ló nǹkan, ṣé kò tù lára nìyẹn? Ìjẹ̀bú dé ní ìdàgbàsókè rẹpẹtẹ torí tí ọba bá àwùjọ kẹta léyà wọn ṣojú de Ìjẹ̀bú àwùyàn jẹ́ afẹ́pẹrẹ níjẹ̀bú pàpà ní ìjọkọ̀ọ́sọ yẹn. Mẹ́nìmẹ́ni nǹkan ló dẹ̀ ti wọlé Ìjẹ̀bú ní òfẹ́ yẹn, ẹ̀pà ní ti kú tì, ẹni bá ti kú tí kò lè báyé fún ilé sí mọ́ ẹ̀yẹ sọ̀rọ̀ yẹn mọ́, ìyẹn ti lọ náà. Ẹ̀yẹ ká sọ tuntun àkọ̀tun eléyìí, ó ti yé yín, èyí ká sọ ní ìbáwọn sọ̀rọ̀ nǹkan tí ń pamọ́. Lórí wípé Àyìndé Marshal, torí pé nísìnyí ó ti wá di olórúkọ púpọ̀, dádì ló ń jẹ́ Adésànyà, ọmọ Anífowóṣe, àwọn ló ń jẹ́ Gbọ́láhàn, àwọn ló ń jẹ́ oríṣiríṣi báyìí. Mo rò kíní kan nínú ọkàn mi wípé lákọ̀ọ́kọ́ a mú bàbá yìí a fi jẹ olórí ọmọ ọba. A wá sọ wípé òun kọ́ ni pé kò pẹ̀lú ọmọ ọba. Nísìnyí àwọn ẹbí Ìfúnṣẹ́bùwà àti Jáde Ara wọn sọ pé àwọn ò mọ̀ rí. Bàbá yìí sì ń kílèmù pé ọmọ ọba lòun, àti pé ṣé lóòótọ́ ni pé wọn yóò jẹ ọba, torí pé àwọn èèyàn sọ pé kódà kò ní criteria láti fi jẹ ọba nípa ìwé, kò ní. Ṣé lóòótọ́ ni pé bàbá yóò lè máa jọba bí kò ní jọba lóòótọ́? Orí tó máa dádé nínú Àgùgùdẹ ló ń gbé. Èmi ò sọ pé lágbájá máa jọba
tẹ̀mẹ̀dù ò lè jọba ṣùgbọ́n tí mi mọ̀ wípé nínú Ifá tó bí Ògbèsà tí fẹ́ bá máa ṣe mọ́ lára àjọba o. tó láì náwó gọ́fìmẹ̀ntì nínú àjọba. tẹ́lẹ̀ dẹ̀ tó bá rọ̀ mọ́ àjọba o. gbogbo apáta ní káyé sọ pé kìnnì kan kò ṣeé ṣe ní Nàìjíríà wa ìmọ̀ o. ẹ̀yẹ́ sọ pé kìnnì kan kò ṣeé ṣe mọ́ o. èmi kọ́ máa rọ gbogbo àwọn ọmọ Ìjẹ̀bú Òde generally wọ́n ní ọ̀rọ̀ àárọ̀ wọn kì í sọ lálẹ́ kò ní tà ọ̀rọ̀ alẹ́ tó bá sọ láàárọ̀ kò ní tà wọ́n dẹ̀ ní ìsọ̀rọ̀ ní gbèsè ìgbètè símú ní ìgbètè ga gangan ó ti fẹ́ tọ́dún 2 mẹ́ta 4 5 tó ti jẹ olórí ọmọ ọba o. bẹ́ẹ̀ni ẹgbẹ́ 2024 ni. tí kò bá nídìí obìnrin kì í jẹ́ Kúmólú o ṣóun lẹ́nu àkọ́kọ́ tí bàbá wa Síkírù Adétọ̀nà tó máa kọ́ fi jòlè ọmọ ọba yẹn ṣóun ní àkọ́kọ́ àti pé ṣé olórí ọmọ ọba yẹn ọ́nílárí ṣìfù ni kò ní mínì ló wọ́ pé bí ló múra bí ọba. ìyẹn ló yà mí lẹ́nu o. ẹ jẹ́ ká kọ́ wò yẹn ná mi ò mọ bá ṣe ń ṣe kàn wọ́n níjẹ̀bú o má jẹ́ gbà wá ń bí màá sọ nípa Ẹ̀gbá dáadáa. ó ti yé yín. ẹ báwo lọ ṣe ń ṣe lẹ́gbọ̀n náà. Ẹ̀gbá ti wá onídìílé tó ń jọba tí ìdílé yẹn bá ti ṣetán láti jọba tó ti yan àwọn afọbajẹ tí wọ́n ti ṣe skin ó lè jẹ́ àwọn 5 náà ṣe skin fún àwọn 5 yẹn ló ṣe wà kún ní fá ló ṣe máa dáfá ẹni 50 lè gba fọ́ọ̀mù wọ́n máa já wọn kú bí 5 so sí eyín wọ́n máa wo biological sórí wọn lẹ́yìn tó bá ti wò láti dìlé wọn tó ti rí pé ó ṣọpọ̀ yan gidi àwa ti wá mú láti orí òun náà lágbájá yìí tàníká tó dáfá yìí wọ́n ní àmọ̀ràn là ń dá káyé tì ní dáfá lágbájá tẹ̀níká dáfá yẹn ká wò bó ṣe ń ṣe kí ló ti ṣe sílùú báwo ni ìwà ẹ̀ ṣé kò jalè rí báwo ló ṣe ń ṣe nípa àtọmọ bíbí tí ó fẹ́ yàwó tí ó bímọ báwo ni àwọn ọmọ ìgbésí ayé ẹ̀ iṣẹ́ wo ló ń ṣe gan ẹ̀yà tí ó wù látòkò òkun ṣé àbáyàn lẹ kò ní dá bíbí tiwa báwa ṣe ń yànbá tiwa nìyẹn lẹ́yìn Ifá la fi ń kẹ́yìn. Ifá lè fi ń kẹ́yìn àmọ́ tí Ifá bá wá mú kọ́ tó wá jẹ́ wípé àwọn kan tẹ̀ sọ lẹ̀ ó ní díẹ̀ ṣe nínú ẹ̀kọ́. Ifá ti sọ pàápàá ó lè ní díẹ̀ ẹgbẹ̀rún bá mi Ifá ti sọ pé ẹni tẹ́ mo nábà wọn tí ó bá náwó èrò nù ọ. Ifá iṣẹ́ tí Ifá ń ṣe rè olùtọ̀nà nífá ìfinimọ̀nà ó ń sọ̀rọ̀ present tense ọ̀rọ̀ sí i ó ń sọ̀rọ̀ past tense ọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ kọjá past participle ọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ tó bá ti ṣẹlẹ̀ òun tí Ifá ń ṣe nìyẹn ọ̀rọ̀ 50 ọdún 20 ọdún Ifá ń sọ ẹ̀rọ ìgbà tí Ifá ti sọ pé ó dẹ̀ yí ọba 9 kí ìlú Ẹ̀gbá tó lajú tí òun kan ó tó dọ̀tún lẹ́gbàá ọba 9 lọ́dún bàbá Adédọ̀tun rẹ̀ Gbádébọ̀ yìí. Abẹ́òkúta fi wá tòrò báyìí. bẹ́ẹ̀ ní Abẹ́òkúta ń lò. ó dùn nípa àwọn yàtọ̀ Ifá kò ń ṣe díẹ̀ púpọ̀. nǹkan mèremère wọ̀lú Ẹ̀gbá àsìkò bàbá Adédọ̀tun rẹ̀ Gbádébọ̀ àti ọ̀rọ̀ Ifá kò ṣe kó dànù àti gbẹ̀yìn ọmọ àyàn gbìmọ̀ lọ́balọ́ba àyàn gbìmọ̀ ní dìde ọba yẹn àwọn ẹni máa mú àfọbàjẹ́ ọbàjẹ́ náà wá ṣe skin kò ṣe pé ẹ wo olórí ẹbí tọ́ni ó sáyìn ìwé K1 ó dùn mọ́ ọmọ sáyìn ìwé yẹn ni ó dùn túmọ̀ pé nǹkan ọmọ gbogbo máa já sàn-sàn nítorí pé àwọn tí wọ́n ti ń há mọ́tò tí wọ́n ti ń há ilé wọ́n ti ń há owó dáadáa ti wà òun á mọ̀mọ́ sọ̀kò lọ́jà òun gbára lé kò dẹ̀ sí K1 náà kì í ṣọmọdé kó tó gbé nǹkan kalẹ̀ ó ní special adviser ó náà wo èèyàn á ronú fúnra ara ẹ̀ age of 60 something years á ronú dẹ̀ bá wọn èèyàn ńlá ṣe nínú ìrònú ẹ̀yẹ ló tún ẹ kí n kọ lẹ́tà ẹ̀mí rẹ̀ nìkan náà tó sọ wípé ọ̀rọ̀ ikú fàjà tí ó bá kọ lẹ́tà tó bá bú fọ́ọ̀mù lọ skill léjà
tí ilé gbà wọlé wọ́n ṣe screening fún èmi ò gbà pé kò lè jọba. pẹ̀lú ọkàn sì yẹn gbà pé gọ́sà àwọn èèyàn tó sọ káàkiri pé Tinubu ló máa fà lílẹ̀ o Tinubu ló máa ṣe. Tinubu lè bá ọ̀dà sọ̀rọ̀ wọn níjẹ̀bú pé náà Tinubu pẹ̀lú ìjẹ̀bú. because èmi sọ pé ṣé àwọn ará Ìjẹ̀bú yẹn wọn àmọ́ nǹkan tó ń ṣe lórí sọmọ tó ń ṣe mọ̀ ní má dàwọn ló ń jàre Tinubu lè dáadáa sí wọn wọn bá falẹ̀ Tinubu lọ́wọ́ náà ni. ẹgbẹ́ wa gbà. kábíyèsí rẹ Ọlọ́run kábíyèsí rẹ Ọlọ́run àti pé bàbá inú wa ní ìbéèrè fún náà àfẹ́bẹ̀rẹ̀ báwo lè bẹ̀rẹ̀ ṣe fáìlì lóòótọ́. bí 40 ọdún sẹ́yìn. 40 ọdún sẹ́yìn. tó ti lé. ṣé gbọ́dọ̀ dáàdi yìí nàbí báwo lè ṣe. mo bá lọ́wọ́ ọ̀rọ̀ mi ni. ìran yín. ìran mi ni mo bá torí bàbá mi ti jẹ lọ sẹ́ẹ̀sì àjèjì. so ìran yín iṣẹ́ ìran iṣẹ́ bẹ́ẹ̀ ni. báwo lè ṣe bá gbàdọ̀ dáàdi yìí tó dé ìpè wọn yín lọ́gbà náà. wọ́n ní ìran kan ń lọ ìran kan ń bọ̀ kò dẹ̀ sí láyé yìí nǹkan ò lè kú gbé bá mi kò lè kú ó ṣàǹtọ́ra wa jẹ gbogbo alámọ̀ yìí pé ẹ̀sìn àbáláyé ni làbánilẹ̀ káàró òjìrè wa kí wọ́n tó mẹ́sìn méjèèjì yẹn dé wá ló ṣe fẹ́ kú látara kò ní kú ẹ ló jẹ́ kí mi dé nígbà tí wọ́n sọ pé Ifá bàbá iṣẹ́ babaláwo ni máa ṣe iṣẹ́ bàbá mi kẹta òun ni kí n lọ padà sí òun ni mo wá ti jẹ́ padà ó yọ sí mi nì nígbà tí gbogbo nǹkan mi tó mí kìtì tá a kàwé tá a kọ́ṣẹ́ tí gbogbo ẹ̀ ò gbà àfikún lọ tẹ̀fà inú fátítẹ̀ náà ti ní ìdákọ́fà babaláwo ló máa ṣe. ẹ lọ kọ́ Ifá lọ kọ́ ẹ̀sìn mọ́ dáadáa. iṣẹ́ mọ́. ṣé ẹ máa ṣe graduation ti ṣe fà. ó ṣe freedom máa ṣe màá ní kó wá náà di 25 January ọmọ mi kan máa ṣe freedom fún ọmọ mi kan. ní báyìí náà. ní báyìí. máa fẹ́ wá. máa fẹ́ kó wá wò. ó sì máa dùn gidi. ó máa dùn lẹ́kọ̀ọ́ ni. a máa ń kọ́ bẹ́ẹ̀ tó gbèsè là ń kọ́ iṣẹ́ nọ́mà. bẹ́ẹ̀ àárẹ̀ òun gbọ́ ju iṣẹ́ nọ́mà lọ. kọ́sì gbà tí mo fi wáyé ẹ dá wọn fà kan gbà náà. bẹ́ẹ̀ ni ṣẹ̀ṣẹ̀ ń dá wọn fà yọ. dàdọ̀lá gidi mo ti dáfà láàárọ̀ yìí. àmọ́ ẹ fáyìn báyìí ẹ pẹ́ ẹ ti yàtọ̀ ojú yẹn. ṣé mi fàyín gbà yẹn náà ni. ẹnu ẹ àti mo kọ́ wá gbà yẹn ibi tí mo wà yìí báyìí kọ́ ló ṣe rí nígbà náà lọ́rùn. ọláàfá ni ọláàfá mò ń jẹ gbẹdẹmukẹ ọláàfá ni kò níṣẹ́ méjì ọláàfá mò ń jẹ gbẹdẹmukẹ. ọ̀rọ̀ lẹ́gbọ́n lẹ́nu bàbá wa Ifá Tántálá torí pé mi fẹ́ràn láti máa wá sọ́dọ̀ wọn dáadáa torí pé wọ́n kó àmọ́ra wípé ẹ máa bọ̀ wọn gbowó wọn gbòbí àmọ́ òótọ́ ibẹ̀ ni wọ́n bá wa sọ. àmọ́ bàbá ìbéèrè ilé ni máa fi ṣe ìbéèrè tó kẹ́yìn. ṣé nínú tá a wà yìí bí ògbómìnira ṣe ń ṣẹlẹ̀ lọ́lọ́tún àti lósì ẹ má bínú ṣé a sọ wípé Ifá ti yọ ọwọ́ kò lọ́rọ̀ wa lórílẹ̀‐èdè yìí ni àbí ká sọ wípé torí pé àtọ̀ ọ̀nà tó yẹ ká tọ̀. o ti dáná fúnra rẹ o ti béèrè question o ti dá wàásà àtọ̀ ọ̀nà tó yẹ ká tọ̀ ni nígbà tí iná wẹ́dà tó kó sí ìyànkọ́ lójú tó ní kó gbé lọ ṣọ́ọ̀ṣì gbọ́ yóò bá mi tẹ́nìkan jábọ́ lórí igi tó ní kó gbé lọ ṣọ́ọ̀ṣì tí púpọ̀ àrùn tó pé ilé ìwòsàn òun ló kàn gbogbo alámọ̀ wípé àrùn mẹ́ta la fi dálẹ̀ káàrò jèrè wa àti ilẹ̀ Nàìjíríà wa yìí kí ló fà tó jẹ́ pé méjì ni wọ́n ń gbé pọ́ọ̀tù lè kí wọ́n má yẹ gẹ̀ ní. àmọ́ mo gbọ́ pé àti ìṣọdún ìṣẹ̀ṣe ní. àti ìṣe àwọn gbàgbọ́ mo ti ṣàdúrà fún ọ lẹ́yìn à ń ṣe mo ti ṣe ọ̀sẹ̀ falẹ́ ni mo ti ṣàdúrà fún ìpínlẹ̀ Ògùn mo ti ṣàdúrà fún ilẹ̀ Ẹ̀gbá mo ti ṣàdúrà fún ìlú mi níjẹun mo ti ṣàdúrà fún lémi gangan mo ti ṣàdúrà fún ọmọ akábíyèsí Aláké orí Ẹ̀gbá óyá so that kọ́ bá jẹ́ wípé ṣe ni wọ́n bí wọ́n ṣe ń ṣe fáwọn ẹ̀yin mùsùlùmí tí wọ́n dá program kìíní wọn rẹ̀ program kìíní kan pé lọ Mẹ́kà ẹ lọ gbà gbàdúrà ẹ̀yin kìíní ẹ lọ Jerusalem ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ bá lọ sí ibi tó jẹ́ pé ìtàkùn kan àkànṣe ẹ ṣe tutù ẹ̀yin náà rí àwa ń ṣe tutù fún ọwọ́ wa làwa ń dá a máa ṣe tutù yá yìí àwọn òrìṣà máa dá fátà máa rúbọ ó yọ màálù ọwọ́ wa làwa ọwọ́ wa torí ìjọba sọ pé kò ní kàn wá tó bá lakọ ẹni tó bá kàn wá nǹkan tó yẹ gbọ́dọ̀ máa ṣe é lẹ̀ a gbọ́dọ̀ fi ti àwọn ìjọba ṣe máa rọ wọn ìjọba wa kí wọ́n gbà wọn oníṣẹ̀ṣe láàyè kí wọ́n ya ọ̀nà fún wọn kọ́ ya ilé ìjọba fún wọn náà láti lè máa bá wọn ṣe ètò àdúrà
kò sí ẹ̀wọ̀n olùgbà bó ṣe náà ń jí wọn gbé ìṣèkí nìkan wọ̀lú ẹgbà wá ń bì èyí kété lọ̀fọ̀ iṣẹ́ báyé kòrónà àrùbọ pa wọn ni kòrónà kò débí ó dẹ̀ gbà dáadáa àrẹ bàbá ń bẹ bí ìtàtijọ́ ẹ̀yin àwa láwọn sí bàbá bí ìtàtijọ́ ifá ń bẹ àjùmọ̀ rẹ̀ ń bẹ ẹlẹ́rìí ìpín ń bẹ ifá ń bẹ o. kí ni ifá yín kò sí ní àgbègbè yìí lásìkò táwọn yìí kọ́sùn rántí pé nígbà náà lọ́hùn ẹ̀ dáwọn afáfá tó pé àìjà tó bá ti yá wa bá mi ní ìlú òṣàmì lọ́hùn yẹn wọn kò wá bá mi tó bá ti yá wa pè mí máa bẹ̀rẹ̀ máa lọ bẹ̀ ìlú òṣàmì àfi àtúrákì ẹ̀ ìgbẹ́ máa wà pa gan. kábíyèsí Ọlọ́run tó fáǹfààní ẹ̀yin tẹ́ ń béèrè bàbá wa Ifá Tántálá sọ fún yín ní àná wípé díẹ̀ lẹ́gbọ́ lẹ́nu ọba yẹn nípa ti ọ̀rọ̀ Àyìndé Wàsíù Marshal yóò jọba bí kò ní jọba ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o wípé nítòótọ́ àti lódodo bó bá wà nínú àyànmọ́ dájú wa á jẹ́ ipò máa jẹ́ pé káyé da ọ̀rọ̀ òwúlẹ̀ pé ká fi ìwà tàbí ìṣe arákùnrin yìí tó pẹ́ nìkan tẹ̀dúdú sọ fún mi wípé pẹ́pẹ́ sí o pé àbí kò ní o kó máa ń wọ kíníkan sẹ́sẹ́ o wọ́n rò pé ìgbà wo ló di pé aláàjì kí wọn tó wá dàbí egún ẹni. kò sọgbọ́n tí wọ́n bá ti fẹ́ gbé ipò ńlá àyà sọ sórí ẹ̀ àtìyàn rí àtìyàn kò rí àwọn kan tí náà mi Èkìtì ní ìyàtọ̀ àtọ́. àmọ́ fídíò kan wà lóòótọ́ níbi tí ẹ ti sọ wípé ọmọ Èkìtì pé ọba ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí ìtẹ́ wọn ní ìtẹ́ náà. ṣebí ilé ìyá níṣẹ́ òní lè yàn wọ́n níbẹ̀ bàbá. táwa ni bàbá kí wọn àná báyìí. ààrí kìsìsì. ìjọ tó ti fi ìpè ẹ̀kọ́ ni pé màá ní fowó ṣe. mọ̀ kó tèmi tàwa rò lọ́kọ̀ mi ni pé ó yẹ ká lè rí píkṣọ̀. ó kù sọ́wọ́ wọn àti ìyá ẹ̀. ìyá ò sí láyé mọ́ báyìí. ó kù sọ́wọ́ wọn ẹ̀dá ẹ̀ ó ti gbé ṣe kí bàtà tó bá jẹ́ pé ó fẹ́ jọ mí ni tó bá jẹ́ pé ó fẹ́ ṣe bí èmi ṣé bá ní kó jókòó ẹ̀kọ́ rẹ̀ má jà màlá rẹ̀ torí ó ti ìwọ̀n tó wà lọ́wọ́ ẹ̀ ju tọ́ba lọ. torí pé àwọn ọba àmúrò àtẹ̀tẹ̀ máa tẹ̀ fún. bẹ́ẹ̀ ni dọ́là yìí kò sí wọn náwó sí ní káàkiri àgbà láàyè yìí tí kí wà ní kò ní mú kí ló ti ń wá ti ifá ìlú sọ bẹ́ẹ̀ náà ní ọ̀run mi má láì lo gbèsà ọ̀run mi má láì lo ọ̀ràn ọ̀dẹ̀dẹ̀ lọ́wọ́ Adébáyìí dáfúdọ́ ọlọ́run ọba pa ni ọba kò bà pa ni dáfúdọ́ ọba kò bà pa ni ọlọ́run ò lè pa ni àwọn méjèèjì tí wọ́n bá sí láàyè ọ̀rẹ́ ni wọ́n ìkọ́ni jẹ́ bọ́lọ́run ọba pa ni ọba kò lè pa ni ìkọ́ni jẹ́ bọ́lọ́run ọba pa ni ọ̀rẹ́ ọba pa ni àwọn méjèèjì ọjọ́ ń ṣe bí ọba kò bà pa ni ọlọ́run bà pa ni ọba làbọ́ bá lu yẹ ó ní ẹ̀yìn gbórúkọ rẹ̀ wọn náà ó ní òun gbórúkọ ẹ̀ ẹ̀yìn ló fi ń bá wí onímọ̀ ló ṣe ń bá wí ó ní ọlọ́run ọba pa ni ọba kò pọ̀ ní kò sí ẹ̀lẹ̀ pa òun pé àfọlọ́hún ìyẹn ti tọ́ ni ló fi ń bá wí ẹ̀yẹ kẹ́dẹ̀ kó mọ̀ ẹni kílẹ̀ má ṣe máa sọ pé máa fi jọba ìjọ mẹ́sàn-án lẹ́nu kẹ́rẹ̀ mú ọ̀tá fún àwọn aṣọ mú tó bá ti lọ́ta ẹ múlẹ̀ ẹgbẹ́ orí ẹ̀ ajẹ́pẹ́ ọba kan ti pa nìyẹn wọ́n pẹ́ tí orúkọ tèmi ni orúkọ tí inú ń jẹ́ ọba ṣe bẹ́ẹ̀ bá mú lọ ọmọ ta fún ọmọ lọ lé ẹfẹ́fẹ́ jọba o gba ìrọ̀tọ̀ ọba láfẹ́fẹ́ jẹ́ o gbòdélé ọmọ ọ̀tálẹ̀ ọmọyàwó ẹ̀ ọ̀pẹ̀ ẹgbẹ́wó fún àti ẹgbẹ́wó fún ìyàwó ẹ̀ lọ́ṣọ́ bóyá ọlọ́run bàpá ni ọmọ ta ẹ̀ wá fọ́ba ọba bá mú oníkọ́ lọ́sọ́ sódò ìgbà a máa sọ ọ̀tà sódò ẹja ló gbọ́ta mi wá kú ọ̀la bọ́kọ̀ tó la ọba pè ọ̀túnla ni ọba mú ọ̀tá wa o gbòdì kó fọta sí kò mọ̀tá bẹ̀ mọ́ ó bẹ̀rẹ̀ sí lọ́dọ̀ babaláwo ọ̀tá tó mú yìí òun lè rí náà ọdún kó lọ bọ̀ rí ẹ ó tóun wọ́n tẹ́ni kó lọ bọ̀ rí ẹ ìwọ orí tó ń làbọ̀ ìkẹrẹ rẹ̀ fún ara ẹ òun ló má lára ẹja ó gbọ́dọ̀ rán yàn ó ṣe bẹ́ẹ̀ yóò dodo ọkì ń tẹja lọ́jà ń gbà ẹ̀ ó dodo ẹni apẹja kò rẹ̀ japa ẹja kan ṣo ló rẹ̀ ìyẹn kẹ kò sọ bẹ́ẹ̀ lé fún mo fẹ́ lápẹja yẹn jẹ ní jọ tẹja yẹn fún mi rọrọ ń kó báyìí sí bẹ́ẹ̀ olúwa gba ọ̀kẹ́ mẹ́wàá àjọ ẹja tí ó jọ ọ̀kẹ́ méjì lọ ọ̀kẹ́ mẹ́wàá ṣòkó fún Ọlọ́run bàpá ní kó fún wọn délé kó abaláwo ọba àbọ̀rí ẹ̀ wọ́n ṣe mú ọbẹ̀ tó fẹ́ pa ìjà báyìí ṣe ni wọ́n gbọ́bẹ̀ lé ibi ọ̀tá àrí tí ó gbọ́bẹ̀ lọ́wọ́ wọn ó yí ọ̀tá lórí kò tẹ́ ẹ̀dẹ̀ dúró mọ́ ìdílé ọba kábíyèsí káàrí ẹ̀ṣú lẹ́kọ̀ọ́jú bẹ́ẹ̀ ọ̀tá tẹ́ ní ó kọ̀ọ̀la kó mú òun rè
wọ́n yẹ̀ wò wọ́n rí pé òun ni àpè àti bò ní ó lọ sọta ìsodò ó ń sọtòdò sọta ìsodò àdúgbò àwọn sọtòdò orúkọ bẹ ní èrò Ọlọ́run ọba pani ọba kan ò lè pani ẹlẹ́dẹ̀ lè jẹ ó ti yẹ ẹlẹ́dẹ̀ lè jẹ dáadáa. ọ̀rọ̀ lẹ́gbọ́n lẹ́nu bàbá mi Fátántálá yìí o bẹ́ẹ̀ ni ó pọ̀ tí mo gbọ́ àwọn ọ̀rọ̀ yìí gbẹ̀yìn pàtó mọ́kọ́ wá náà nígbà náà lọ́rùn orílẹ̀-èdè mo lọ sí iléèwé nígbà yẹn lọ́rùn wọ́n kọ bí orin wọ́n kọ bí ewì mo sì gbádùn wọn lọ́kọ̀ọ̀lọ́kọ̀ tó kó mo fẹ́ láti máa gbọ́ àwọn nǹkan wọ̀nyí ní dáradára ò fẹ́yìn tẹ wà ní òkè òkun tẹ̀ ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀dọ̀ bàbá mi lẹ́ẹ̀kan sí Ifátántálá ibẹ̀ láwa yìí bàbá táwọn ìbá fẹ́ pè yín nǹkan tó bá fẹ́ kàn sí. àkọlé nọ́mbà mi ò lè. ṣé ló WhatsApp lẹ́wà. mo wà lórí WhatsApp mo wà nọ́mbà kan ṣe náà ni mo lò. 080 371 98112 080 371 98112 Olúwo Fátántálá gbogbo details mi wà ńbẹ̀. Nọ́mbà bàbá yìí ni wọ́n ti pè síta fún àwọn tó bá fẹ́ pè wọ́n tẹ́ bá tètè rí wọn kò bí ẹ text wọn tètè dáyín lóhùn. WhatsApp náà nìyẹn. WhatsApp wọn náà nìyẹn ẹ lè text wọn bẹ́ẹ̀ mo máa bá gbogbo mẹ́sẹ̀gì yẹn pátápátá bàbá gbọ́ ìbò bàbá sì gbọ́ Yorùbá wọ́n sì ní ògùn pọ̀ pẹ̀lú ẹni tí tó bá ti wọ̀n yín ní kẹsẹ̀ síbẹ̀ bàbá yóò dáyín lóhùn. Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́rìn sí orúkọ mi mo sọ fún yín wípé mo máa gbé bàbá wa Ifátántálá wá sórí ètò yìí àwọn ní kọ́kọ́ lẹ ṣì máa gbọ́ lẹ́nu wọn wọ́n sì kọ́ lọ bẹ́ẹ̀ bá ṣe máa tù wọ́n wá nìyẹn lẹ́yọ kọ̀ọ̀kan torí pé a ní jẹ́ kí ìṣẹ̀ṣe kó kúrò lórí ilẹ̀ yìí a ní jẹ́ kí ìṣẹ̀ṣe kó kúrò lórí ilẹ̀ yìí tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ yín rèé lẹ́ẹ̀kan sí máa darapọ̀ mọ́ ìkànnì yìí ìkànnì Lovers Alliance TV ìkànnì tẹ́já sí lẹ́ẹ̀kan sí bá mi bọ́wọ́ lù láìkí fídíò tó ń wò lọ́wọ́lọ́wọ́ yìí wo láti ìbẹ̀rẹ̀ wò dáárín láti àárín wò dé ìparí ó láǹfààní láti máa wọ owó tó wá lọ́lọ́kan òjọ̀kan bàbá ṣe ń jù sílẹ̀ lágbára lọ́hùn yóò dá fún wa èmi yẹ ẹ lẹ̀ ẹ tún rí ètò mi wò nísìnyí tí mo ti gbéra wá sí ìlú Abẹ́òkúta láti wá rí bàbá wa Ifátántálá ẹ lè kàn sí wọn bí ẹ bá níṣòro ẹ lè pè wọ́n bóyá ìpè kan lọ́wọ́ ni wọ́n á fi ránṣẹ́ ó jẹ́ Nàìjíríà náà lẹ́wà ni wọ́n á fi kò sílùú kùbì tẹ́wà tí wọ́n mi fi ẹ̀rù yín ránṣẹ́ lágbára lọ bàbá ẹ ṣé o ṣe tó bá tún gbà mí ṣe àwọn adá inú dáadáa iṣẹ́ tí mo ń ṣe nìyẹn kò ní ṣe méjì babaláwo rẹ mí. ẹ bá wa kọrin fákan fún àwọn ará ilé mi. kèrègbè kò fún kẹrùkẹ wọ́dọ̀ ajábọ̀ mi là bàbá lọ́rọ̀ pẹ́pẹ́ lẹ́rú olókà àjírí ẹ̀bọ ni kó yà mí ṣe ọ̀pẹ́pẹ́ ayé ìfámadù ọ̀pẹ́pẹ́ bẹ́ẹ̀ láyé wa dùn ẹlẹ́yẹlẹ̀yẹ ń yẹ màrùwò sí gẹ̀rẹ́gẹ̀rẹ́ dọ́rùn ọ̀pẹ́ adábọ̀ mi là bàbá ṣe ọ sí ẹlẹ́yẹ tó bá yẹ mí àyẹ̀fá yẹrẹyẹrẹ nígbà rí wọn pẹ́ ń yẹ balẹ̀ yẹrẹyẹrẹ tó bá yẹ fá yẹ mí yẹrẹyẹrẹ nígbà rí wọn pẹ́ ń yẹ balẹ̀ yẹrẹyẹrẹ ayẹ gbogbo àpátápátá agbára ayẹ wa tọkù iléeṣẹ́ máa gòkè òkèlànkẹ ní òkèlànkẹfọ lókè lókè lọmọdé ayé gbọmọ rí odó sí ẹdí afọlá rẹ wájú ọmọ abọlà gẹrẹgẹdẹ lókun òkè lérè lọlá ẹ má máa lọ òkèlànkẹ ní òkèlànkẹfọ lókè lókè lọmọdé ayé gbọmọ rí odó sí ẹdí afọlá rẹ wájú ọmọ abọlà gẹrẹgẹdẹ lókun òkè lérè lọlá ẹ má máa lọ ọlá wa kò ní rẹ̀yìn ọlá ò ní rẹ̀yìn bẹ́ẹ̀ ló ṣe máa rí àríbá aṣọ bẹ́ẹ̀ agbára aṣáájú ọ̀run nílà àṣẹ. ẹ ṣé o ojú bàbá náà nà.